People of Oshogbo in Osun State, Nigeria, wake up to a mass protest going on today, Saturday, 15th May 2021. Their clamour is for a Yoruba nation where there will be employment for youths, free education, equality before the law, great health care, and a system of government that will better everybody. They are out in thousands, and the chants that printed the hair is Yoruba nation we want. No more election. Ẹ jẹ́ kí gbogbo wọn mọ̀, àwọn lọ́balọ́ba, àwọn gómìnà, àwọn sẹ́nétọ̀ Yorùbá, kí gbogbo wọn tètè jáde ń sìn. Ẹrú tó ń ṣe ní Àbújá yẹn ti tó, tó ń bá padà wálé tí wọn bá wá ṣe tó yẹ kán ṣe, Ọlọ́run mú wọn. Alálẹ̀ ní. Continue to speak on the Freedom Park. Safuno woko. Excuse me. Safolopa. Safu soja. Torí pé báyọ̀ kọ̀kọ̀ jà. Kí ló dé fẹ́? Yoruba nation now. Afẹ́ CC. Afẹ́lọ́lá afẹ́lẹ́yìn. So bá a ṣe wà nígbà yìí síta àwọn ajílẹ̀ alẹ́gbẹ́sọ náà ń sọ fún.
àrùn sẹ́nìbọ̀dì tó bá yọ ṣe pé a fẹ́ Yorùbá nation now àṣàfihàn kankan iṣẹ́ tá a bọ́ jẹ́ nìyẹn gbogbo ẹ̀yin ọmọ Oòduà gbogbo ẹ̀yin ọmọ Oòduà ilé yá ilé tó wà. ọmọ Yorùbá oṣù tí ń jẹ́ bò mọ́ ní Yorùbá land a fọwọ́ sí àbẹ́ ẹ̀fọwọ́ sí i àìjẹ́ ìyàmọ́ ẹ jẹ́ ká pawọ́pọ̀ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tí Yorùbá bá dá dúró àǹfààní tó pọ̀ wà níbẹ̀ orílẹ̀-èdè tó bá dá dúró tó bá ń sọ èdè kan ayé wọn máa ń dá ẹ jẹ́ ìfikàn ṣàpẹẹrẹ ẹ wo China ẹ wo Japan Yorùbá ó ní láti dá dúró a ní nǹkan tá jẹta yóò fi parẹ́ tà ní sọ́fà a dìbò mọ́ ní Yorùbá land ẹ má lọ sólóṣèlú mọ́ Yorùbá nation la fẹ́ Yorùbá nation la fẹ́ ẹ má gbà kankan lọ́wọ́ anybody mọ́ Oòduà gbè wá o.